Orúkọ mi ni Gbádébọ̀ Samson, ọmọ ìlú Kínímí, Ilé-Ifẹ̀ ní Ọ̀ṣun State. So mo lọ primary school ní El Shaddai College ní Owódé Ògùn State ní Ifọ̀. So orúkọ mi ni Sam Mighty, mo gbé ní Ògùn State ní ọ̀nà Owódé. Mo ní ẹ̀gbọ́n obìnrin àtàwọn àbúrò obìnrin méjì, èmi nìkan lọ́kùnrin. Long story ni kò ní ṣe bọ́lẹ̀ bí mi lélẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé actually mo ti wà ní ìṣúná 3 years old ṣá kí nǹkan tó ṣẹlẹ̀. So mo káàrò pé bàbá fẹ́ ṣẹlẹ̀ káàrò pé sickness ṣá ló jẹ́ kí n wà báyìí 20 years ní báyìí. Àwọn òbí wọn really try gan tó yẹ pé àwọn kan tó ṣe fún mi kò ní ṣe nǹkan tí èèyàn lè máa sọ because wọ́n really try. Owó tó ń ná kò ń ṣe owó kékeré but ojú tó owó tó ń ná náà ló ṣe jẹ́ kí lè dìde báyìí. Actually mo kàn lọ síta jọ yẹn Sunday so a fẹ́ máa múra service ni so mo kàn sí lọ síta so mo kàn rí pé from that place ṣá mo ṣáà rí pé mi lè dìde láti bẹ̀yẹn. So àti bẹ́ẹ̀ mo ṣáà lè force sickness yẹn ṣá débi pé wọ́n gbé mi káàkiri ṣá, gbé mi lọ sí Edo State, gbé mi lọ sí everywhere. So wọ́n ṣáà náwó ṣá káàrò pé owó ló jẹ́ kí n dìde báyìí ṣá due to owó táwọn parent mi ń ná ṣe jẹ́ kí n lè dìde báyìí. Mo lè dáhùn mo lè dáhùn mo máa ń rìn. Artist in hip hop. There was day tó yẹ pé ní school wa tá bá ń ṣe cultural stuff yẹn. So mo wà ní GS2 ní time yẹn. So there was a guy tó yẹ pé ó máa ń kọrin ní school wa, Akim lórúkọ ẹ̀. So ó kọ̀ wá bá mi ní class wa pé guy wá sọ fún mi pé ṣé mo lè join òun pé ká perform ní school wa join. So èmi náà ṣáà try pé so àwọn ohun tí mo wá jot down nígbà mo tún kọrin láti 2019. So àwọn tí mo jot down ni mo kọ ní ibẹ̀ join ní cultural. So àti bẹ́ẹ̀ mo ṣáà ti wá kọrin. Orúkọ wọn àti pé wọ́n feature mi nínú ẹ̀ṣọ́. Nǹkan ní àwọn ọ̀rẹ́ mi náà ni Dami lórúkọ ẹ̀. So ìjókòó ló wà bọ̀ tá ti lost contact ara wa báyìí. Orúkọ tí mo ṣe yọ̀rọ̀sán kan tí mo ṣe fún mọ́ mi. Nobody fit represent my mother o. Òrìṣà bí ìyá mi kò sí láyé. Nobody fit represent my mother o. Ìyá ni ìyá tó bí mi láyé. Ìyá ti jìyà pọ̀ lórí mi. If I no sleep, she no go sleep. If I no baff, she no go baff o. If I no dey alright, she no go dey alright o. Bẹ́ẹ̀ mo ti lọ sọ́dọ̀ ọ̀dọ̀ ẹnìkan náà, mo ti lọ ọ̀dọ̀ Portable. So there was a day tí mo lọ síbẹ̀. So mo bá nǹkan wọ́n pè ní manager ló pa ẹ̀ fún mi. So ó ní kí n padà wá. So láti ìgbà yẹn tí wá padà lọ mi kí n bá láàrin. So àti ìgbà yẹn mo ti wá sọ pé anytime tó bá ti around máa padà lọ. Mo fẹ́ kọ́ help mi náà kí mi náà kí wà láàrin àwọn popular artists kí everybody mọ talent mi. So mo ní help náà ṣá mo ní ṣá. Phone number 091 30 69 37 19. 091 30 69 37 19. Account number mi 91 30 69 37 19. Money Point, orúkọ Olúkúnlé Ògúndòyìn Gbádébọ̀.